Good evening, my people. This is your girl, Mashallah Gist TV. I am greeting you to the time where you are. Please, if today is your first time on my channel, please can you press the notification bell so that whatever I post, you can get it. And to my whole subscriber, I say thank you. Thank you for your love towards me, sharing, liking, and subscribing. God Almighty will bless you all. A ní ká bẹ̀rẹ̀ ìrírí ayé tá à ń sọ nípa Mr. Jimoh àti ìyàwó wọn àti ọ̀rẹ́ wọn tó ń jẹ́ Mr. Banji. Ẹ mọ̀ wípé last week ibi tí a dé ni pé ìyàwó wọn lọ sílé àwọn tó ń ṣe àjò. Mr. Jimoh wọ́n wá tọpinpin ìyàwó wọn lọ síbẹ̀. Ìgbà tí ìyàwó wọn wá wọnú ibi tí inú yàrá ibi tọ́níkán pé wọ́n wá níbi tí òun àti bàbá yẹn ti ń sọ̀rọ̀, Mr. Jimoh bẹ̀rẹ̀ sí rìkọ́ọ̀dù gbogbo nǹkan tí wọ́n ń sọ. Àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu ìyàwó wọn ó ní pé òun fẹ́ yanjú ọkọ òun nítorí pé òun fẹ́ wà pẹ̀lú Mr. Banji. Ni ọkọ wọn wá ń béèrè lọ́wọ́ bàbá yẹn wá ń béèrè lọ́wọ́ èyí tó ń jẹ́ ìyàwó Mr. Jimoh pé kí ló dé, ṣe bó bímọ fún ló wá ní gbogbo ọmọ tó ń bí Mr. Banji ló lọ́mọ. So gbogbo àwọn èèyàn tí wọ́n comment lórí ìrírí ayé Mr. Jimoh àti ìyàwó wọn yìí, gbogbo wọn ń sọ pé ìyàwó wọn pé èèyàn burúkú ni. Wọ́n dẹ̀ tún sọ pé ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni. So most of the comment tí mo kà, nǹkan tí majority people sọ nìyẹn. So lẹ́ni a fẹ́ lọ sí abala tó tẹ̀lé. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìgbà tí Mr. Jimoh gbọ́ ọ̀rọ̀ yẹn, Mr. Jimoh jẹ́ kí èèyàn kọ́kọ́ rí àwọn. Wọ́n rọra wọnú mọ́tò wọn, wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú mọ́tò wọn, wọ́n sá lọ. Ṣùgbọ́n Mr. Jimoh, ṣe mọ̀ pé Ìbàdàn ni Mr. Jimoh ń wà tán. Mr. Jimoh wọ́n kúrò ní Ìbàdàn, wọ́n gba Èkó lọ. Wọ́n lọ sí Èkó. So wọ́n lọ fi ara pamọ́ sí Èkó. Ìgbà tí ìyàwó wọn délé kò rí wọn kó wọlé. Ó bẹ̀rẹ̀ sí pé wọ́n ò gbé aago. Ọ̀rẹ́ wọn tó lọ bá lẹ́kọ̀ọ́ wá mú wọn lọ sí church. Ìgbà tí wọ́n dé church, ọ̀rẹ́ wọn ní alàgbà church wá sọ fún Mr. Jimoh pé kó má sá fún ìyàwó wọn o, wípé torí pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ kán rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni, wípé tí Ọlọ́run ò bá fẹ́ kán rí ńkọ́, wípé so kán padà sílé káwọn náà máa play along pẹ̀lú ìyàwó wọn. Ìgbà tó ń padà sílé lọ́jọ́ kejì, ìyàwó wọn béèrè lọ́wọ́ wọn pé níbo ni wọ́n lọ. Wọ́n wá ń sọ fún ìyàwó wọn pé àwọn lọ sí ìṣọ́ òru ni. Ọjọ́ yẹn dẹ̀ wá bọ́ sí ọjọ́ Friday. So ìyàwó wọn ní òun ti pè wọ́n lágo àwọn. Ìyàwó wọn ní kí náà máa jẹ. Wọ́n láwọn ti jẹun. Ẹ̀rù ń bà Mr. Jimoh, ẹ̀rù ń bà wọ́n. Ìgbà tí ó di ọjọ́ kejì, ìyàwó wọn ní òun fẹ́ lọ sí ọjà. Bó ṣe kúrò nílé níbi ìṣẹ́jú 5, Mr. Jimoh gbé mọ́tò wọn tẹ̀lé. Wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀lé. Ìgbà tó dé agbègbè kan, ó sọ̀kalẹ̀ nínú taxi tó wà, ó bọ́ sínú mọ́tò Mr. Banji. Ọkọ wọn wà nínú mọ́tò lẹ́yìn ẹ̀, wọ́n ń rí gbogbo nǹkan tó ń ṣe.
ó wà nínú mọ́tò mẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ fún bíi 30 minutes. Ìgbà tó wá yá mọ́tò yẹn move, wọ́n lọ sílé ìtura. Ọkọ wọn ń tẹ̀lé wọn, ó dẹ̀ ń fídíò gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n délé ìtura, wọ́n páàkì, wọ́n wọlé. Ọkọ wọn lọ sí wọ́n bọ́ sí ọ̀nà kejì níbi ìsọ̀ ìyá kan tó ń ta minerals. Wọ́n jókòó síbẹ̀, wọ́n mu minerals, wọ́n ń wò wọ́n lọ́ọ̀kan hòtẹ́ẹ̀lì yẹn. Wọ́n wà ń bẹ̀ fún bíi wákàtí 6. Ọkọ wọn jókòó sí ibẹ̀, ó ń ṣeré ẹ̀. Àwọn tó ń tayò ọlọ́pọ́ gan wà ń bẹ̀ tó ń tayò. Ọkọ wọn náà ń bá wọn tayò. Nígbà tó yá, ìyàwó wọn àti Mr. Banji, nígbà tí wákàtí 6 pé, wọ́n bọ́ sínú mọ́tò padà. Wọ́n lọ. Mr. Jimoh bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn. Ó tó bóyá bíi 2 minutes tó fi máa dé ilé wọn. Ó wá páàkì mọ́tò. Ìgbà tó páàkì mọ́tò, Mr. Jimoh gọ síbì kan pẹ̀lú mọ́tò wọn. Wọ́n páàkì mọ́tò, ìyàwó sọ̀kalẹ̀. Ó lọ sí ibi tí Mr. Banji jókòó sí. Ó fún Mr. Banji ní kiss. Mr. Banji náà fún ní kiss padà. Mr. Jimoh ń rìkọ́ọ̀dù wọn. Ìyàwó bá bẹ̀rẹ̀ sí rìn lọ sọ́nà ilé. Bí ọkọ ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí bọ̀ nìyẹn, ló bá gba ẹ̀gbẹ́ ẹ̀ kọjá. Ló bá ní, níbo lo ti ń bọ̀? Ó ní ṣe bóun sẹ́pò ń lọ sọ́jà. Wọ́n á ní ó lọ sí ọjà. Nǹkan tó wá rà látọjà, ó ní Ọlọ́run ò kúkú ní jẹ́ kéèyàn gbàgbé nǹkan. Ó ní òun ti gbàgbé báàgì òun sílẹ̀. Ọkọ ẹ̀ ní láti ìgbà tó ti lọ sọ́jà láti àárọ̀, torí ìgbà tó Mr. Jimoh máa gbégbé ẹ̀ kọjá aago bíi 4 tí ń lù. Ó wá ẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ìsìn. Ló bá ṣàwọnú mọ́tò, lọ́kọ bá gbé délé. Bẹ́ẹ̀ ni Mr. Jimoh ń wò. Nígbà tó yá, ó wọnú kitchen lọ, ó lọ ń sọ oúnjẹ. Bí Mr. Jimoh ṣe ní àwọn ń bọ̀ o. Ló bá ní boná lọ. Ó ní òun fẹ́ sáré lọ across the street, òun fẹ́ lọ ra nǹkan bẹ̀. Bí Mr. Jimoh ṣe kúrò nílé nìyẹn. Mr. Jimoh bá gba ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn lọ, èyí tó ń jẹ́ Banji. Nígbà tí Mr. Jimoh délé Banji, ó bá wọlé. Banji ṣílẹ̀kùn, wọn wọlé. Ni Mr. Jimoh bá ń bi Banji pé kí ni àwọn ṣe fún un tó fi kórìíra àwọn tó yìí. Mr. Banji ní ò ṣe nǹkan kan fún mi. Nígbà táwọn ò jà, àwọn tí ń ṣọ̀rẹ́ àwọn ó ti pẹ́. Pé kí wá ló dé tó máa ronú báyẹn. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé Mr. Banji níyàwó tiẹ̀. Ẹ rántí pé Mr. Banji níyàwó. Òun ò ṣe nǹkan kan fún òun. Níyàwó Mr. Banji bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀, ló bá jáde nínú yàrá. Ló bá ní ó bá kí Mr. Jimoh dáadáa pé kí ni wọ́n fẹ́ mu, kí ni wọ́n fẹ́ jẹ. Ni Mr. Jimoh láwọn ò jẹ nǹkan kan, àwọn ò mu nǹkan kan. Epo ṣe ló bá kúrò ní ibi tó ti ń sọ̀rọ̀, ló bá fi wọ́n sílẹ̀. Ni Mr. Jimoh bá ní àwọn fẹ́ kó wo kíní yìí o. Wọ́n bá bẹ̀rẹ̀ sí gbé fóònù wọn jáde. Gbogbo bí wọ́n ṣe wọnú hòtẹ́ẹ̀lì, gbogbo bí wọ́n ṣe jáde nínú hòtẹ́ẹ̀lì, gbogbo bí wọ́n ṣe ń kíìsì ara wọn. Kò lè wo ojú Mr. Jimoh. Lọ̀rọ̀ bá di bó ò bá wò mí, bó ò bá lè wò mí. Ojú Mr. Banji wá kéré.
Mr. Jimoh ní ọ̀dàlẹ̀ ni ẹ́. Ẹ̀yin aráalé, ibí ni a máa fi ìrírí ayé tèmi sí o. Tó bá tún wá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a tún máa mú abala tó tẹ̀lé wa. Ẹ ṣé o. Please subscribe to this video, to my channel. Watch this video, like and share. Thank you. God bless you.